àwọn jàmáà ń kírun lọ́wọ́ nínú mọ́sálásí, eégún ní kí wọ́n jáde, ó lóun lòun lọ́jọ́ yẹn, bó ṣe máa ń bẹ̀rẹ̀ rèé o, débi wípé wọ́n ní eégún yìí ó ní ọ̀pá kan tí máa ń gbérìn kóńdó méjì, wọ́n lẹ́ni tó bá nà á sí wọ́n ní tòun máa gbé ni, débi wípé inú ìlú ìtẹ́gùn yìí bá ń jáde anybody ò ní jáde ní ìlú ìtajọ wàyí. Wọ́n ní ìlú yẹn ń bẹ ní Ogun State ní Ayétòrò ní agbègbè Jaka Òkè. Ẹ dákun torí tọlọ́run, kí ló dé? Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Là ń sọ nísìnyí, ẹ̀yin lẹ́ ní àwọn èèyàn lára, ẹ̀yin tẹ́ jẹ́ oníṣẹ̀ṣe, ẹ̀yin lẹ́ ní àwọn èèyàn lára, ẹ̀ ń ṣe ọdún, ẹni káwọn èèyàn máa jáde fún kíni? Àǹfààní wo ló fẹ́ bí fáwùjọ wa? Àwa tá jẹ́ mùsùlùmí tá bá ń sọdún, àní káwọn èèyàn máa jáde. Kódà àwọn tí wọ́n jẹ́ Christian tí wọ́n bá ń sọdún wọn ò ní káwọn èèyàn máa jáde. Eégún tí wọ́n fi ìbẹ̀rù sẹ́mi àwọn èèyàn àtọmọdé àtàgbà nílùú yẹn. Ká dúpẹ́ lọ́wọ́ àwọn àáfàá tí wọ́n gbé ìjáde lọ sí nílùú yẹn. Wọ́n dẹ̀ jẹ́ kí àwọn eléégún yìí mọ̀ wípé kò sí agbára kan lẹ́yìn agbára Ọlọ́run. Wọ́n dẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ wípé àṣìṣe ńláńlá ni tí wọ́n ṣe yìí o. Ẹ jẹ́ ká jọ wo fídíò yẹn náà báyìí. Bismillah. Assalamu alaikum tullah. Picture àwọn fídíò tá a sẹ́ndì sókè yẹn lẹ́yìn ní àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ojú ọ̀nà Ọlọ́run táwa náà ṣẹ̀ lọ tá a ṣẹ̀ dé, kò sí ju bí ọ̀sẹ̀ keje lélẹ́yìn nísìn. So nínú ìlú yẹn tí eégún yẹn bá ti jáde, gbogbo ìlú ló máa ń tilẹ̀kùn pa, àwọn èèyàn máa tilẹ̀kùn mọ́rí ni. Eégún kan ò dẹ̀ ń jáde níjọ́ tó bá ti jáde yẹn. Eégún tá à ń sọ yìí ó ní kùmọ̀ méjì tó máa ń mú dání. So wọn ẹni tó bá ti na kùmọ̀ yẹn sí báyìí, ẹni yẹn máa gbẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. So ó jẹ́ káwọn aráàlú bẹ̀rù ẹ̀. Bí ìlú yẹn ṣe tóbi tó láàrin Ayétòrò sí Ìjòhùn ní ìlú tá à ń sọ yìí wà lógùn State, wọ́n ń pè ní Jaka Òkè. So láti fi mọ bí ó ṣe pàtàkì níbi máa jáde sí àwọn èèyàn. Tá bá wà nínú ìlú, a máa ń wò pé bóyá Islam ti gbòòrò ni. Ṣùgbọ́n látara yìí máa jáde wá lọ, ìrànlọ́wọ́ Ọlọ́run táwọn sàábé rí, ojú ọ̀nà Ọlọ́run ní lílọ náà nìyẹn ti máa rí practical. Èèyàn lè máa ka tírà o, ṣùgbọ́n téèyàn ò bá tí ì ṣe practical kò lè rí nǹkan tó wọ́n ń sọ yìí dáadáa, kò tẹ́ ẹ̀ lè yé. So eégún tá à ń sọ̀rọ̀ èyí tó bá ti jáde, kódà àwọn oníṣọ́ọ̀ṣì wọn ò ní ṣèsìn. Ẹ̀yìn tó bá dẹ̀ fẹ́ ṣèsìn, èyí tó ṣẹlẹ̀ last year, wọn ní ó jókòó sẹ́nu ọ̀nà báyìí, individual gbogbo wọn ni wọ́n ń fún lówó kan tó lè rí bí ó jáde. So wọn ẹnìkan náà pèrun ní mosque, Central Mosque ibẹ̀, Jaka Òkè ní ìlú yẹn. So tó jẹ́ wípé àfìgbà tán ní kí ẹni yẹn lọ san ọtí, téégún gba ọtí, ìgò ọtí kan ló padà fi tọ́nà torí pé ó pèrun asiri tó fẹ́ kírun. So ṣùgbọ́n nígbà tá a dé ní ìlú yẹn, wọ́n padà fún wọn ní report. So a dẹ̀ gbalẹ̀ láti lọ́jọ́ mẹ́ta ní ìlú yẹn ká tó tẹ̀síwájú. So ìgbà tó fún wọn report nípa eégún yìí, àná wẹ́ ìjọ Friday àṣà máa kírun Jumat, ìgbà tó dijọ́ Jímọ̀, kódà èèyàn á ti rí ìbẹ̀rù yẹn lára gbogbo àwọn tó jẹ́ ọmọ onílùú, àwọn aráàlú tó kù gan, everybody inú jìnnìjìnnì ni gbogbo wọn wà. So ìgbà tásìkò tó àwọn onílé tó jọmọ ìlú, wọ́n lọ gbé máìkì, wọ́n mú microphone wọn wá, wọ́n tan generator ká pèrun. Kódà àwọn náà ti lo engine yẹn gan, ti lé lọ́dún méjì táwọn ti lò fi pèrun. Àbá pèrun kò pẹ́ ní eégún bá dé o. Ló bá ní everybody jáde síta kán pa generator. A ní káwọn brothers kan tó jáfis pé káwọn máa ka Suratul Kahf, then Bakora wọ́n ṣà ń kà. So kò pẹ́ léégún dé o tó ní everybody jáde pé wọ́n bẹ̀rù òun ni, òun lòun ní òní yìí. Òní yìí ń bo, ó ní anybody àbí kán jáde, báyà ṣe bẹ̀rẹ̀ sí nìyẹn. Nígbà tó dá àárín méjì, gbogbo ogun ẹ̀ pátápátá ló lò ń bẹ̀ ọ́. Kò mọ yẹn náà, ó kò dání. So Ọlọ́run ní kémi jẹ́ àmì òròjọ́ mọ́ yẹn. So a ní láti lọ pàdé ẹ̀ lọ́nà. Àwa náà wá mú igi kan àfi cross ẹnu ọ̀nà mọ́sálásí pé kóhun náà lọ́n bá bí ire kóhun cross ẹ̀. Lẹ́nu ọ̀nà àwọn náà fi omi tá a fi ṣàlùwàlá kù àfi tó kọ àwọn lámìsàsà sójú ọ̀nà ìtàn bá bí òun náà rè kó cross ẹ̀ wá. So ó lo kùmọ̀ àkọ́kọ́, nǹkan kò ṣẹlẹ̀. Ó lo ẹlẹ́ẹ̀kejì, mọ́tò yọ ọ̀nà méjèèjì, nǹkan kò ṣẹlẹ̀. Ó padà lọ, ó lọ gbé ìwo
bàǹtẹ́ ògùn gbogbo oríṣiríṣi ògùn ló lò ń bẹ̀ ó pọ̀ fọ pàpàpàrà dà gan kò lè di nǹkan kan mọ́. So ọlọ́run ṣáà fún wa ní ó lò wá ń sábàbí fún àwọn aráàlú yẹn kódà àti kírísítẹ́nì wọn àti mùsùlùmí ni wọ́n padà wá lásùbà ọjọ́ kejì chairman àwọn CAN bishop Anglican ni wọ́n wá bá wa láàárọ̀ mọ́sálásí níjọ́ kejì torí pé àárọ̀ ọjọ́ kejì yẹn làwọn ń padà lọ tán wá kí gbogbo jọ̀mọ́ ìgbé àwọn dúpẹ́ wọn gbà wọ́n lẹ́lọ́wọ́ ẹ̀. So irú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ máa wà káàkiri tó máa ṣẹlẹ̀ tó sì jẹ́ wípé wọn mùsùlùmí tó wà ń bẹ̀ wọn ní kápá àti gbára wọn ṣùgbọ́n látara wípé effort tí ẹnìkọ̀ọ̀kan bá ṣe ìrànlọ́wọ́ ọlọ́run ó ń bẹ pẹ̀lú àwọn àlùmọ́ ẹ̀ lódiwọ̀n gbàtà bá ti mójútó ipa tí àwọn sàbẹ́ náà tọ̀ kọ́nà bá kọ́n ṣàìṣe rọrùn. So reason ni tí mo fi mú nǹkan yìí wá pé káwa náà wò àwo fídíò yẹn so kó tó rí pa bẹ̀rẹ̀ sí ní ṣe recording gan àwọn sínú oríṣiríṣi ti lọ ìgbà tó dé stage kan ó bẹ̀rẹ̀ sí ní fi aṣọ ó fi ń fẹ́ra ni tó ní ara ni mí o so ó padà sákò ń bẹ̀ nígbà tó máa dìrọ̀lẹ́ gan tó ń bọ̀ ẹgbẹ́ kejì títí lọ́hùn ẹgbẹ́ other side ló gbà tó sáré kọjá ọ̀rọ̀ yẹn di ọ̀rọ̀ DSS o àwọn DSS dá sí torí pé wọ́n pe kábíyèsí ó sí Nàìjíríà Dubai ló wà so àwọn náà ṣe fídíò call pẹ̀lú wa ní WhatsApp àwọn náà ń sọ̀rọ̀ wípé wọ́n blame Adélé Ìmáàmù ni wípé ó jẹ́ first and the last fún Adélé Ìmáàmù láti tún gbàlejò sí inú ìlú nígbà táwọn eléégún bá ń ṣe ọdún nígbà táwọn kírísítẹ̀nì ń ṣe ti tiwọn ṣé ẹnìkan disturb nígbà táwọn mùsùlùmí ń ṣe tiwọn ṣé ẹnìkan ó ṣe máa jẹ́ nígbà táwọn eléégún tán ń ṣe ti tiwọn ni a máa wá má lè jò wà á try láti jẹ́ kó yé kábíyèsí pé kò sí nǹkan tó jọ program wo ṣe program táwa tó sí àsìta mọ́sálásí là ń dé sí ẹ̀kejì ìrun jímọ̀ la fẹ́ kí so kò sí báyìí máa kírun jímọ̀ tán ní pé kódà káàtì ẹ̀ má gbé jáde wá pé àkọ́kọ́ já lọ ṣé àwa ní kírun jímọ̀ ni ṣé mọ̀ níbi tó yẹ kí wọ́n sọ̀rọ̀ sí gangan tó jẹ́ kókó tó yẹ kí wọ́n pè wọ́n kí wọ́n pè wọ́n sákèsì pé ẹ̀yin eléégún ó yẹ kẹ́ ẹ jẹ́ kí nígbà tó yẹ kí wọ́n ń kírun ni kí eégún gbóyà láti wá ká wa mọ́ mọ́sálásí wípé a gbọ́dọ̀ kírun kódà tẹ́yìn máa rí mọ́sálásí yẹn gan ó ti fẹ́ wó tán so church tó wà nílẹ̀ lábàkà abẹ́ tó 20 bí ìlú yẹn bó ṣe mọ láyé tiẹ̀ gbogbo mọ́sálásí tó wà ń bẹ̀ náà èyí tó jẹ́ kókó tà lè tọ́ka sí náà nìyẹn so wọ́n bá àwọn èèyàn díẹ̀ báyìí ni wọ́n ń kírun látara oríṣiríṣi sírù àwọn oníṣẹ̀ṣe yẹn tí wọ́n ti ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so bá a ṣe ń dùn ìpé kàlàáfíà wà bẹ́yà bá ń lọ àní lọ tó eléégún bọ̀tí àwọn eléégún máa wá halẹ̀ mọ́ wa olóṣèṣẹ́ máa halẹ̀ mọ́ wa kò sí nǹkan tó kó bá wa lò mọ́ yìí ju wípé àti gbéṣẹ́ dáwàjù sílẹ̀ lọ àwọn ìṣẹ̀lẹ̀ sọ wípé àsìkò kan ń bọ̀ tí gbogbo orílẹ̀-èdè tán máa pera wọn jọ lórí mùsùlùmí láti pa wọ́n run lẹ́ẹ̀kan náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń pera yín láti jẹ oúnjẹ àjọjẹ àwọn sábà béèrè pé òjíṣẹ́ Ọlọ́run ṣé a máa kéré níye lásìkò yẹn ni torí pé ó yà wọ́n lẹ́nu àwọn ìṣẹ̀lẹ̀ sọ pé náà ẹ̀ ní kéré kódà ẹ máa pọ̀ ló ń kà ṣùgbọ́n ẹ máa dà gẹ́gẹ́ bí fòfó ojú omi òkun bí èèyàn ṣe máa rí lọ́wọ́ àwọn ọ̀tá nìyẹn so ìlọsójú ọ̀nà Ọlọ́run ibẹ̀ ni okun àwa àlùmọ́ ìwà gbogbo àwọn dùá tó ń fún wa gbogbo àwọn Suratul Fatiha àwọn pè ní ìwòsàn fún gbogbo àrùn so gbogbo àwọn bí tá a ti lè rí tí ẹ̀mí fi lè wà ní àwọn nǹkan yẹn náà ni iṣẹ́ gbogbo wa náà ni kọ́nà ń jẹ́ kí gbogbo wa lè rí ṣe kọ́nà ń yọ́nú sí wa eléyìí ń sọ pé èèyàn ṣe condemn anywhere tó bá belong sí ìtó jẹ́ general tó jọ pawápọ̀ òun náà ni òfurufú ìlọsójú ọ̀nà Ọlọ́run kọ́nà má ṣàfihàn alágbọ̀ọ́yẹ̀ o kọ́nà kó ṣàánú wa so kò sí nǹkan tó hide nínú iṣu tá a sọ yẹn tó bá fẹ́ lọ sílùú yẹn kó lọ ṣèwádìí àárín nǹkan tó ṣẹlẹ̀ so kódà ọ̀rọ̀ tí a sọ pẹ̀lú ọba ó wà ń bí so ọ̀rọ̀ tí a jọ sọ pẹ̀lú àwọn community àwọn Christian tí wọ́n wà táwọn mùsùlùmí ó wà ń bí bọ̀tí a lè fi yẹn sí gbàgede so kọ́mọ́ṣẹ́ wà pẹ̀lú eléyìí nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan táwọn ọmọ ìyá wa ń fojú winá ẹ̀ káàkiri àwọn ààyè ìgbèríko kódà nínú ìlú ńgbà míì ó máa ń ṣẹlẹ̀ so kọ́lọ́mbà kó jọ kó má ṣàìmọ́ wa dúró tí nǹkan bá jẹ́ tí gbogbo bá ti jọ dìde àwọn náà máa ṣẹ́rí wọn padà ṣùgbọ́n mọ̀ má ti fi nǹkan kan lọ́yàn nìkan tí wọ́n rí rìsọ́ọ̀tì wọn á tún mú méjì wá wọ́n mú mẹ́ta wá kọ́ ló má ṣàìṣàánú fún wa. Assalamu alaikum tó rà.